àkáǹtì ẹ̀ ló fi ń gba àkáǹtì ẹ̀ ló fi ń gba àkáǹtì ẹ̀ ló fi ń gba àkáǹtì ẹ̀ ló fi ń gba. Ìgbà tí wọn náà rí i pé ó dá díẹ̀ wọn ò fẹ́ sanwó sínú àkáǹtì ẹ mọ́, ojú wọn là, ẹ fi àkáǹtì aláìsàn lẹ̀, ẹ wá gba ọ̀nà ìmíì láti máa gba owó yẹn jáde. Àwọn yẹn wá sọ pé nínú ẹ̀ ló ti máa jẹun, nínú ẹ̀ ló ti máa ṣe gbá. Tó bá wá jẹ́ wípé ìwọ gangan fúnra ẹ sà, àwọn tó tiẹ̀ rí lè ń ṣe NGO lọ́bìnrin wọn náà, they started with their own money. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ mo fẹ́ ká farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dópin, nítorí pé nínú ọ̀rọ̀ tí wòlíì yìí sọ, àwọn kan ní ìlara ló ń ṣe wòlíì yìí, pé ó ń lara Àgbàlá Gabriel ni. Àwọn kan ní rárá o, pé òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni wòlíì yìí sọ. Mo fẹ́ kẹ́ wò láti bẹ̀rẹ̀ títí dópin. Bó bá ṣe rí lọ́dọ̀ tiyín náà, ẹ jẹ́ ká fi kọ́mẹ̀ntì wá síbẹ̀. Ẹ má gbàgbé, ẹ bá mi wo ibi tán kọ subscribe sí nísàlẹ̀ yẹn, ẹ kílìkì lé lórí fún wa. Ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́. Àkáǹtì ẹ̀ ló fi ń gba àkáǹtì ẹ̀ ló fi ń gba àkáǹtì ẹ̀ ló fi ń gba àkáǹtì ẹ̀ ló fi ń gba. Ìgbà tí wọn náà rí i pé ó dá díẹ̀ wọn ò fẹ́ sanwó sínú àkáǹtì ẹ mọ́, ojú wọn là, ẹ fi àkáǹtì aláìsàn lẹ̀, ẹ wá gba ọ̀nà ìmíì láti máa gba owó yẹn jáde. Àwọn yẹn wá sọ pé nínú ẹ̀ ló ti máa jẹun, nínú ẹ̀ ló ti máa ṣe gbá. Tó bá wá jẹ́ wípé ìwọ gangan fúnra ẹ sà, àwọn tó tiẹ̀ rí lè ń ṣe NGO lọ́bìnrin wọn náà, they started with their own money. Ní gbogbo social media pátá, ẹni tó bá lòun kọ́kọ́ jáde tó ń sọ wípé Àgbàlá Gabriel o, wọ́n máa tàkẹ́ o, máa ṣiṣẹ́ ẹ lọ kó jáde wá. Ìgbà tí Muyideen náà tí gbogbo èèyàn jáde tán jáde, mo jáde fún un. In fact, Àgbàlá ni mo support. Àgbàlá wá ṣe ohun tí ò dáa, wọ́n á sọ̀rọ̀. Ṣẹ́rù ohun tẹ́ ń ṣe fún Àgbàlá yẹn, máa kọrin kan fún yín, gbogbo ẹ̀yin fans Àgbàlá. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi wípé Àgbàlá tó jókòó sínú mọ́tò tó sọ pé òun ti ga, tó fi wá momi tó ń ṣe gbogbo ẹ̀, Àgbàlá kọ́ ló ń ṣiṣẹ́, àwọn fans kan ló ń ṣiṣẹ́. Ṣẹ́dẹ̀rẹ́ yín fans yìí help Àgbàlá, ìparun ẹ̀ lẹ́ ń wá, ọ̀run á dẹ̀ dájọ́ yín. You have to tell Àgbàlá the truth. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ṣe ló yẹ kí n pè lẹ́yìn, kí n bá sọ̀rọ̀ lẹ́yìn. Ọjọ́ tí mo sọ̀rọ̀ nípa ti Muyideen, I message him, glow number ẹ lè pé kó lọ láyé. Ẹ bí pé Prophet Ọlátúnjí sọ ṣé mi ò message ẹ, ṣó dá mi lóhùn dè ní. At the end of the day, he blocked that number. Mi ò bẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ, mo fẹ́ advise ẹ ni. Mo fẹ́ advise ẹ nígbà yẹn. Kàn pé lẹ́yìn. Ẹ sọ fún mi gbogbo ẹni tó bá ti ní kinní pẹ̀lú máa, tó bá ever dá èèyàn lóhùn. Àwọn tó ń fún ní nǹkan ló ń dá lóhùn, kò ní etí advice. Ẹ wá a lè nírú ọmọ Àgbàlá ká ní kó ṣubú, but ẹ gbọ́dọ̀ má sòótọ́ ọ̀rọ̀ fún náà. Bíbélì wípé ọ̀nà náà dára ní ojú ènìyàn, ó ní ṣùgbọ́n òpin rẹ̀ ìparun ni. Now àwọn ń sọ̀rọ̀ wípé this thing tí ọmọkùnrin yìí ṣe kò dáa, ẹ wá bẹ̀rẹ̀ ebú lórí WhatsApp, onílara èmi 32 50 lọ́jọ́ wo sí wo. Tí n bá sọ èjì first born mi ẹ mọ̀ ìpè change, so tí n bá sọ pé mò ń báyàn mò ń advise ẹ, number one nínú iṣẹ́ ìránṣẹ́ mo senior ẹ, lọ́jọ́ orí mo senior ẹ, in everything mo senior ẹ. So tá a bá wá ń báyàn wí ẹ jẹ́ ká wo, torí pé ó dá wà ní kádé nínú ìjọ Apostolic Christi ló wà tó ń ṣe pé kìnìkan mi ò lè sọ region mi ò tó ẹ pé sọ region wa àbí tá a wà yìí, wọ́n á ti sọ́mọ̀ náà, òun gan ti ríjà aláṣẹ ẹ̀rù àbà. But torí pé ó dá wà ní, that's why gbogbo àwọn church tó bá dá wà tí ò sí lábẹ́ aláṣẹ yẹn, anything tó bá wọn ni wọ́n lè ṣe. Now ẹ wá máa gbọ́ kókó ọ̀rọ̀ yìí. Èèyàn gbé, ẹ̀yin tẹ́ ń sọ pé platform ẹ̀ ló lò, mi ò bá yín jiyàn pé kí n ṣe platform ẹ̀ ló lò. Àní platform ẹ̀ tó lò, aláìsàn náà làwọn èèyàn sì nífẹ̀ẹ́ kí n ṣòun. Owó tó kó yìí tẹ́ ń gbà lọ́wọ́ ọmọbìnrin tó ní kó fi ṣe nǹkan, mi ò understand yín. Mi ò understand yín. Kì í ṣe wípé ṣe náà yọ 850,000 tí wọ́n fi wo ẹsẹ̀ ẹlòmíì tó ti bọ́ sí kóyákóyá. Kì í ṣe pé ṣe ni wọ́n yọ 100,000 yẹn tí wọ́n fi lọ to ẹsẹ̀ eléyìí tó kán. Kì í ṣe pé ṣe ni wọ́n yọ 400,000 yẹn tí wọ́n fi lọ ṣe sọ́jí ọpọlọ ẹnìkan. Kì í ṣe pé ṣe ni wọ́n yọ 4 million yẹn tí wọ́n sọ pé 4 million tá a yọ, a rí pé òun sì lórí ọ̀fẹ́, ṣùgbọ́n 4 million yìí ẹnìkan nínú àwọn tó wà ń bí nǹkan báyìí ti ń ṣe la fi ní kásáré máa ṣe tiẹ̀ náà títí tí àánú máa fi. Kì í ṣe pé yẹ ṣe lẹ́yọ́ fi jẹun. Tí oúnjẹ kẹ́ẹ̀tì ẹ̀ wá pé gbogbo congregations ní ọjọ́ Sunday wípé owó oúnjẹ tá à ń jẹ o, oúnjẹ yẹn ń kọ́ o, kò yọ lé ní o, owó oúnjẹ yẹn o, àǹtí wa kan o, báyìí ni o, ìgbà kan o, àwo kan o. Àwọn congregation náà understand wípé a lè jẹun lónìí torí sister yìí àlàáfíà aláàárẹ̀ ó ju gbogbo orí tó fẹ́ jẹun lọ. And can I tell you the truth?
mo sọ̀rọ̀ fún ẹnìkan lọ́jọ́ kan, ẹ béèrè ibi tí church yẹn wà tẹ́lẹ̀. Foundation yìí ló jẹ́ kí church yẹn exist. Kì í ṣe pé bí a pé church yẹn ti move tẹ́lẹ̀. It's not that you are a man of God or you are a prophet before. Kò wá sí program kan tẹ́ ẹ ṣe lọ́jọ́ kan tẹ́ ẹ kó gbogbo àwọn aláìsàn yìí pé ó yẹ ẹ máa gbàdúrà àdúrà. No program fún ju pé kámẹ́rà kan ṣàánú fún kọ́tà. Then kí ni church yẹn wà fún gangan? Tí o bá ti wá síbẹ̀, why building church? Why doing that? Why can't you face àwọn aláàárẹ̀ yẹn tí Olúwa fẹ́ mú lára dá, instead of you establishing a church here and there? tó dẹ̀ mọ̀ pé it's not that you are in a calling. So ìyẹn gbogbo eléyìí tá a wá ń sọ, ẹ̀yin kan wá dìde wá bẹ̀rẹ̀ sí ní bú wa, ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òdì sí wa. Màá sọ fún yín lónìí pé nínú àwọn èèyàn tó yẹ kí Agbala Gabriel respect pé ókè o, wọ́n bá ń sọ òótọ́ ọ̀rọ̀ ẹ̀sà, àwa tá à ń sọ fún pé ohun tó ń ṣe ò dáa ni. Ẹ ń lọ sí Bangkok because tá a bá mi ìfẹ́ yànnà náà àwọn kankan, ẹ ń lọ Bangkok, ẹ kó mọ́tò mẹ́ta. Kí ló ṣe bọ́ọ̀sì tẹ́ máa jókòó síwájú, tó máa jókòó tí gẹ́yìn náà máa jókòó? Kí ló ṣe bọ́ọ̀sì, kí ló ṣe tẹ́ fi kó mọ́tò mẹ́ta? Nígbà tí epo àti táyà ti gba 1.2 million, ẹ jọ kí lẹ́dẹ̀ fẹ́ lọ ṣe lọ́sibítù? Ṣé kọ́lé mọ̀ pàjá tíìmù Agbala Gabriel ń lọ? That is n tí èèyàn ò bá mọ̀ nínú NGO ẹ jẹ́ kọ́kọ́. And let me tell you something about the NGO. Ṣàdúrà tẹ́ máa gbà ni pé kí Ẹlẹ́dàá má jẹ́ kí àwọn tó ń fún lówó yẹn, kí Ẹlẹ́dàá má jẹ́ kí wọ́n yí padà sí wípé a fẹ́ gbowó wa, owó tá a fún ẹ. Nínú foundation àwa là ń dáwó. Tíjọba bá tẹsẹ̀ bọ́, ṣẹ́rí gbogbo ohun táwa ń sọ, gbogbo ohun tá à ń wí, tẹ́ ẹ sọ pé àrọ́rọ̀ sọ yẹn, tẹ́ ẹ ń bú wa padà, ẹ jẹ́ kíjọba tẹsẹ̀ bọ́. Wọ́n á ka ẹ̀sùn sílẹ̀ fún Agbala, á dẹ̀ gé kajẹ pé kí lòun lọ ṣe nínú NGO. Tí wọ́n bá tẹ́ ẹ bá tì débi tó lọ bọ́ sí ọwọ́ àwọn ènìyàn kan tí wọ́n ti lówó nínú owó ẹ̀ yẹn, torí wọ́n wá gbóná tó yí sódì pé a fẹ́ gbowó iṣẹ́, tí wọ́n competition lọ́tún lọ́sì. Ẹ sà, gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí lẹ máa kó bàtà tẹ́ máa sáré. Torí ẹ̀ ni mo ṣe sọ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó gbà pé ẹ sọ fún ẹni yìí wípé bó ṣe ń ṣe yìí wọn kì í ṣe bẹ́ẹ̀, because lọ́dọ̀ tèmi o ti trick wa already. Nígbà tí wọ́n ń pariwo pé òkè o, àkáǹtì ẹ̀ ló fi ń gba, àkáǹtì ẹ̀ ló fi ń gba, àkáǹtì ẹ̀ ló fi ń gba, àkáǹtì ẹ̀ ló fi ń gba. Ìgbà tí wọ́n náà rí i pé ó dá díẹ̀, wọn ò fẹ́ sanwó sínú àkáǹtì ẹ mọ́, ojú wọn là, ẹ fi àkáǹtì aláìsàn lẹ̀, ẹ wá gba ọ̀nà ìmíì láti máa gba owó yẹn jáde. Àwọn yẹn wá sọ pé nínú ẹ̀ ló ti máa jẹun, nínú ẹ̀ ló ti máa ṣègbà. Tó bá wá jẹ́ wípé ìwọ gangan fúnra ẹ sà, àwọn tó tiẹ̀ really ń ṣe NGO lọ́bìnrin wọn náà, they started with their own money, they started with their own things. Wọ́n start ẹ̀ pẹ̀lú ohun tó jẹ́ tiwọn. So now tí wọ́n bá wá ń ṣe lọ, tí wọ́n ń ṣe bọ̀, ohun tó làwọn èèyàn ṣẹ̀ máa kọ́ mi wípé báyìí. Ó ti pè é, tí ẹ bá máa gba 10% àbí tó bá máa yọ anything, ok, ṣé kò tí ì sí ẹni tí wọ́n dá owó fún tí owó ẹ̀ wọ́n 50 million? Àwọn àkáǹtì gbogbo program tọ́pọ̀lọpọ̀ yín ṣe mọ̀ túmọ̀ tíjọba bàbá yín tójú ọ̀pọ̀lọpọ̀ program tẹ́ ń ṣe tó máa ti ṣe àìmọye owó Muyideen tó máa gbé Muyideen. Ẹlòmíì látọjọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ Muyideen tí wọ́n sọ pé wọ́n gbé Muyideen, ẹlòmíì lè má ì tí ì gbọ́ láyé, kó dẹ̀ wà ní diaspora, kó wà ní gbogbo ibi ní Amẹ́ríkà, Germany, kó má ì tí gbọ́. Ó lè jẹ́ péjọ kan tó kọ́ bọ́ sórí Facebook ló kọ́ bá rí pé wọ́n tún sọ̀rọ̀ Muyideen tó ti kọjá lọ. Facebook á gbé wá fáwọ́, á dẹ̀ send owó sí. Ṣàgbàlá fẹ́ sọ pé wọ́n ti send owó padà sóhun. Ọmọbìnrin tó gbé yìí very simple, tó bá jẹ́ foundation ẹ̀ tó lẹ́kọ̀ọ́ lé lórí, tó bá ti gbélẹ̀, ok, wow, àkáǹtì ẹ̀ la fẹ́ fi gbà o, báyìí, àwọn squad tó máa gbé kiri, àwọn báyìí, ok o, oye báyìí la máa gbà fún ẹ o, 20 million la máa gbà fún ẹ o, tó bá dẹ̀ jù bẹ́ẹ̀ 13 million ló ní, oye tó bá lé lórí ẹ̀ tá a bá gbà bá a ṣe máa ṣe ẹ wá máa gbó yẹn owó tí o ti ok, gbogbo ẹ̀yin tẹ̀ ń support Àgbàlá pé olóore ni wọ́n fi gbogbo lóore, tó bá wá túfọ̀ fún yín pé ọmọbìnrin yẹn kú ńkọ́, ṣe mọ̀ pé gbogbo yín ò ní escape láyé lọ́wọ́ Ọlọ́run. Tó bá túfọ̀ fún yín pé ọmọbìnrin yẹn fẹ́ kú, ọmọ obìnrin tẹ́sẹ̀ ti ń gan, ọmọ arẹwà obìnrin tó ti ń rot, ọmọ arẹwà obìnrin tó ti ń deform lórí bed, instead of you to call a spade, tí gbowó, ń róúnjẹ, ń ra táyà, gbogbo ẹ̀sà tí ń bá rí baálé ilé tó bá support ẹ̀ lórí ọ̀rọ̀ yìí, á jẹ́ pé baálé ilé yẹn ẹ̀sà is not a responsible man in his home.
tí n bá rí ìyálé ilé tó bá support ẹ̀, she's not a responsible woman in her home. Kí ni tí mò ń sọ ń bẹ̀ yẹn ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ kó èébú wá, mi ò hate Agbala, I love him, but gbogbo eléyìí ó ti fi slap sí etí gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run. Tẹ́ bá bọ́ sórí social media ń sìn, tẹ́ bá bọ́ sórí pé kíní ìkan náà ní yín járe, ẹ̀yin pásítọ̀ gbájú ẹ̀, ìkan tí ẹ̀ kọ́ síbẹ̀ dáadáa, ó ní is this not Prophet Oladimeji? I know you well, stupid pastor that is calling Agbala Gabriel pastor. Mo dẹ̀ kọ́ síbẹ̀, mo ní no problem, we will meet soon, then you will let me know the way I'm stupid. Ṣé ti ẹ̀ rí yẹn? Wàá mọ̀ pé yíyọ ẹkùn bíi tójúkọ́. Èmi ò ń sọ̀rọ̀ pé kíni so ohun tí n bá máa ṣe inú mi ló wà, but ohun tí mò ń sọ ni pé lórí ọ̀rọ̀ Àgbàlá NGO téèyàn bá fẹ́ ṣe, ó ti wà clear wípé òótọ́ yẹn kò sẹ́ni tí ò ní tiẹ̀ o, but eléyìí iṣẹ́ ayé ló ń ṣe, ẹ lè expect pé káyé má dá sí, ó ṣe kò ṣe. Tẹ́ bá lọ wo most of account yín, ó ṣe kò ṣe pé ẹ wo most of account yín, ó ṣe kò ṣe, ó bí tí kò bí tí, ó kéré kò kéré, mo fọlọ́ọ̀ṣẹ́ ẹ máa rí Ọládìméjì Joseph ń bẹ̀. So ibi tẹ́mi náà bá ẹ máa rí nígbà tí sú èbèbè, nígbà tí yábẹjọ ọmọ aráyé le, bí mo yẹ sọ̀rọ̀ sí ọmọ ẹ̀ tó, kó má dàbẹ́ ni pé mo sọ̀rọ̀ ẹlẹ́dàá mọ̀ pé mo ṣẹ̀tọ́ tèmi. Bọ̀ tó bá ti wá di pé àwa ń gbé bẹ́ẹ̀ lóríṣiríṣi, ọmọ tí wọ́n ti páìpù yọ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n gbé lọ́dọ̀ Oríyọmí lọ́dọ̀ Ògbón, I did my best. Ó ní ohun tèmi fi ń rà lọ́dọ̀ Ọlọ́run. But tó bá ti wá di pé ó ti fọ́gbà yẹn gan, Àgbàlá kọ́ ni mò ń try láti sọ̀rọ̀, kéjì yẹn ni mò ń try. Ṣé mo lè lọ́mọ obìnrin tí ò lè dárìn, tí ò lè dárín fà, tí ò lè dá ṣe nǹkan kan, tí mo expect pé òun náà máa lóyún, ó máa fọ́kọ, ó máa bímọ, kó wá wà lórí àkéte àìsàn débi tí ò tilẹ̀ rìnnà lọ bá ọkùnrin tó máa sọ pé mo fẹ́ fẹ́ lórí bẹ́ẹ̀dì? Ṣé wọ́n lọ ń bá obìnrin lórí àkéte àìsàn pé wá jẹ́ olólùfẹ́ mi ni? Ọmọbìnrin dẹ̀ wà mẹ́ẹ̀, ẹ̀dẹ̀ ń sin rice. Ṣé àmàlà rírò ní Sunday ṣó ju àlàáfíà lọ́dọ̀ yín ni? Ohun tó yẹ kẹ́yìn fans máa béèrè lọ́wọ́ Àgbàlá nìyẹn. Ṣé táyà mọ́tò ṣó ju àlàáfíà ni? Ṣé epo mọ́tò ṣó ju àlàáfíà ni? Kẹ́ ẹ wá máa kọ gbogbo owó tẹ́ ẹ ná, kẹ́ ẹ wá máa kọ́lẹ̀ kó wá lálàáfíà. Ṣé wọ́n fẹ́ mọ̀ ni? Owó yìí nǹkan o, báyìí ni o, kẹ́ ẹ tiẹ̀ ti ná 30 million gan, kẹ́ ẹ wá padà sọ pé báyìí láàárín ẹ̀yin àti ẹ̀tẹ́ ti mọ̀ pé ẹ ti náwó tó pọ̀, tó dẹ̀ pé ẹ ti náwó yín, owó yìí o, a máa ṣì ní di 16 million, tó dẹ̀ pé wà tí wọ́n lẹ́jọ́ mọ̀ sí pé 16 million, tí 30 million dẹ̀ ti pé tẹ́lẹ̀ tẹ́ ti fi ṣe surgery, 16 million kẹ́ ẹ wá yọ 8 million, kẹ́ ẹ kó 8 million fún kóun náà lọ fi bẹ̀rẹ̀ live, ṣé kò tó ni? Bàbá Sùwé lọ sọ́dọ̀ Bàbá Kọ́lá Olótù now, there are a lot of things, wọ́n raise owó fún òun náà, wọ́n ṣe gbogbo ẹ̀ now. Ṣé Kọ́lá Olótù gbowó epo lọ́wọ́ ẹ̀ ṣó gbà ni? Later wọ́n á lè sọ pé òkè bàbá ẹ̀yin náà ẹ gba eléyìí, ẹ ṣe báyìí, bẹ́ẹ̀. Ṣé nígbà tí wọ́n kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ nígbà náà tó pé Kasnati wípé o fẹ́ tó sọ pé o like bó ṣe ń ṣe, ṣé Kasnati tẹ́dẹ̀ ní ni? Ṣé Kasnati ní problem dè ní ni? Àwọn kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ ó yé wọn, òfin dè wọn, òfin ban wọn, òfin mú wọn, wọ́n kàn tì wọ́n síwájú, ó dẹ̀ ń lọ bẹ́ẹ̀. Nàìjíríà láàánú tó pọ̀ gan, ṣórí gbogbo wọn bá ṣe ń send owó, ó dà pé ó mọ àwọn ará abroad, ará UK, US, Canada, Germany, ṣórí gbogbo àwọn Australia yẹn, àwọn yẹn ti ẹ̀ ṣe nice. Ṣórí tí wọ́n bá bọ́n ṣe nífẹ̀ẹ́ tó, tí wọ́n bá yí padà bẹ́ẹ̀, tí wọ́n sọ pé owó tá àti ẹ̀ fún ẹ gan fẹ́ dá padà pé kinní kan, wàá mọ̀ wípé kakinobi lẹ́dà, wàá mọ̀ wípé gbogbo tó ń ṣe látijọ́ yìí, orí ọ̀fẹ́ lásán ló ń gbé ẹ fò tó fi bá mú ẹ. Ó ti ẹ bẹ̀rù wípé èèyàn lè jẹun, ó lè jàmàlà kó ti ní wàhálà ẹ̀ lọ́rùn, kó dẹ̀ jàmàlà kó dẹ̀ dákú lọ bẹ́ẹ̀. Ó ti ẹ bẹ̀rù pé èèyàn lè jàmàlà ńbẹ̀ yẹn kí nǹkan míì ṣẹlẹ̀ ńbẹ̀. Ó ti ẹ bẹ̀rù pé àwọn aláìsàn tó wà ní church yẹn, ó ti ẹ bẹ̀rù pé nǹkan kan lè ṣe ẹnìkan kó kú. License tó back ẹ up, àwọn fans ẹ wá ṣàlàyé ẹ, owó náà lè máa fún ẹ o, tí ṣòro bá dé wá sá. Wọ́n á ṣe kí ni? Wọ́n á sá torí pé bọ́ ṣe ń ṣe kọ́ nìyẹn, but Olúwa ti fún ẹ lórí ọ̀fẹ́. Èèyàn lè má mọ nǹkan kọ́lọ́run gbà fún ní díẹ̀, the best thing tó lè ṣe ni pé kó sáré padà lọ sáré kẹ́kọ̀ọ́ nípa nǹkan yẹn. Èèyàn lè wọlé iṣẹ́ kọ́dẹ̀ kó wà ní àwọn post kan tó mọ̀ pé kò tọ́ sóhun náà, òun kàn fọpọlọ gbé orí ọ̀fọ́ Ọlọ́run ló fi débẹ̀, wàá rí pé ó máa wọ school straight ni, á sáré lọ ṣe course to have more knowledge about that post. Tó bá dẹ̀ débẹ̀ báyìí ó tún lọ nìyẹn. Ìyẹn ni pé kò mọ nǹkan yẹn dójú ẹ̀ tẹ́lẹ̀, bọ̀ tó sáré fìwé gba lẹ́gbẹ̀ẹ́. N tá à ń sọ fún ẹni pé whatever you don't know and God gave you the grace on it, you have to learn more about that thing so that you can remain standard.
so gbogbo ẹ̀yin tẹ́ wá ń bú wa tẹ́ ń bú mi mi ò sọ anything, a lot of messages, a lot of ẹlòmíín sọ pé ẹgbẹ́ evidence ẹ ṣe kiri kan, gbogbo àwọn tó ń pè yín tó ń sọ̀rọ̀ lórí social media tó sọ pé eléyìí náà sọ pé ó ṣe báyìí pẹ̀lú eléyìí náà sọ pé ó ṣe báyìí, èmi ò nídìí gbogbo yẹn kí wọ́n máa gbé voice note kí I have many things tẹ́lómi sọ pé prophet mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín, èmi ò sí nínú kí Àgbàlá ṣubú, mò ń correct Àgbàlá ni. Tẹ́ ẹ bá ní voice note ẹ gbé lọ́bù mi kán lọ play, I don't need all that. I know I'm a man of God. Despite the fact I'm correcting him doesn't mean pé kí wọ́n máa yọ̀ sí pé ó ṣubú àbó fẹ́ ṣubú àbí kó lè ṣubú. That is the reason why gbogbo ẹ̀yin tẹ́ ń búyàn tẹ́ ń sọ́kù ọ̀rọ̀ tẹ́ ń ṣe gbá ọ̀rọ̀ yín kórí Facebook ẹ̀yin nìyẹn kéde kan lórí kíni. Ṣé kí n sọ gbólóhùn kan kò ní ṣẹlẹ̀ sí yín o, but mo kàn fẹ́ sọ ni bóyá ẹ lè down question. Ṣé kí n sọ pé lágbára Ọlọ́run bí Kejì ṣe ń jẹ ìrora àti bí Àgbàlá ṣe fi owó ẹ̀ ń ro àmàlà wọ́n fi ń ra táyà, kí n sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bú mi yẹn kí n sọ pé kọ́lọ́run bá mi gbá ọmọ yín sí condition yẹn kọ́ wá pàdé irú ẹni tí ó wàá ṣerú kan bẹ́yẹn fún. It is not done like that. Ẹ ní rírú ẹ̀ o ohun tẹ́ ń ṣe fún Àgbàlá máa kọ orin kan fún yín sìn ṣòro dàbẹ́ ni pé ẹ ní ọmọ tọ́lọ́run kẹ́ ó wá ṣìṣe instead kẹ́ báwí ẹ wá ń kẹ́ òun ló máa padà yẹ̀yẹ́ ìyá ẹ̀ tó bá yá. Orin yẹn sọ pé tó bá bomi jálá wàá jẹ pàǹpà ilá, ẹni tó bá pọ̀ ọmọ kan ní ìbejì àfòfò ṣẹ́kẹ́ta ara, ẹ má bá ń pa ẹ má bá ń lù wá dáyà jẹ. Ẹ jẹ́ ká correct ẹ̀. Gbogbo à ń kọ́lé fún ni ìwọ ló talẹ̀ ìwọ ló mójútó lẹ̀ ìwọ ló ṣẹ́bẹ̀ nínú compound nínú ilẹ̀ tó rà, kí ni problem ẹ? Tell them ibo lẹ fẹ́lẹ̀ sí, ibi báyìí ló lóun fẹ́lẹ̀ sẹ́yìn fàṣẹ nínú compound ẹ̀. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ń jáde kúrò nínú campus ilé yẹn ńkọ́. You just started well and you don't learn what you supposed to learn. Èjì ló ń dààmú ẹ láàmú èjì ni, but àwọn tó ń kówó fún ẹ ẹlòmíì ọmọ 60 years wà ní ọmọ 70 years wà ní ọmọ 45 years tí wọn ò lè gbà kírú ọmọ wọn ṣe bẹ́ẹ̀ tó máa correct ẹ, wọ́n dẹ̀ ń ṣe fẹ́ wọn ò dẹ̀ lè correct ẹ. Mo mọ̀ pé tó bá máa 35 tó bá máa 40 wàá rí mistake yẹn tó pọ̀ gan. How I wish kó o ti tètè get mistake yẹn sìn kó o dẹ̀ bọ́ sójú ọ̀nà. Tó bá padà fún ẹ lówó glory be to God, tó bá dẹ̀ fún ẹ concentrate with your life, the Lord will make you happy again. Tó wá jáde ta ló sọ fún ẹ pé kó jáde kó lọ sọ̀rọ̀, ta ló support ẹ, ta lè yàn tó sọ bẹ́ẹ̀. Ẹni tó bá sọ bẹ́ẹ̀ is a very useless person. Àdúrà wa gbà lórúkọ Jésù, ojú òní tiwa. I love you Àgbàlá, but go and change. Àti aláìlóye tó rò pé òun tọ́ sẹ́ni tí ó yẹ kó máa béèrè òye lọ́wọ́ ẹ̀, àwa yẹn gangan la máa jẹ́ kí ẹni tí ò ṣe dáadáa kó wá padà di ọba nínú àìdáa. Tí n bá máa sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín, Àgbàlá Gabriel àkọ́kọ́ ó disappoint mi big time. Ìdí tó fi disappoint mi lélẹ́yìí, ṣẹ́rí ìbá kàn rọra dákẹ́ jẹ́ kó kàn rọra sọ̀rọ̀. Ṣẹ́rí gbogbo ohun tó wí yẹn, gbogbo ohun tí Àgbàlá padà jáde tó wá wí yẹn, because àjùra wa lọ nínú iṣẹ́ ìránṣẹ́. Tí n bá lo tó wá wí àbí tẹ́ ẹ wá wí, mo believe pé a ṣe fún pọ́nra wa lé. Tẹ́ ẹ wá wí yẹn, gbogbo láti òkè délẹ̀ padà lọ wo fídíò tó ṣe yẹn, padà lọ wo ọ̀rọ̀ tó sọ fúnra ẹ, kó wá sẹ́ǹtì nígbà àbí kó gbé sórí tébù ẹ lọ́fíìsì báyìí, kó wá máa wo gbogbo ohun tó ń wí pátá láti òkè délẹ̀, láti òkè tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ parí ẹ̀. Àgbàlá kò sí ọ̀rọ̀ rí kan tó jáde ńbẹ̀. Gbogbo ohun tó sọ pátá tó bá yẹ pé in the court of law ọ̀ láàrin àwọn ọ̀jọ̀gbọ́n, gbogbo ohun tó sọ ti mú ayé ẹ pátápátá tó máa ṣòro fún ọ̀tá ẹ láti bọ́ ńbẹ̀. Jẹ́ kí n lo ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀. Mo fẹ́ béèrè question mẹ́ta kan. Tó bá jẹ́ pé ọmọ ẹ àbí ìyá ẹ àbí ìyàwó ẹ ni wọ́n gbé dìgbàdìgbà tí wọ́n gbé lọ sí church kan àbí tí wọ́n gbé lọ sí NGO kan àbí tí wọ́n gbé lọ sí foundation kan tí wọ́n wá sọ pé spinal do you know what they call spinal problem ṣá? Wọ́n sọ pé ó ní spinal problem, wọ́n fẹ́ ṣe surgery fún, àbí any other thing tó rọ̀ mọ́ pé láàrin ikú àti ìyè kí wọ́n wá gbé débẹ̀ yẹn, kí wọ́n wá máa fi owó tí ò tí ì pé. Irú iṣẹ́ Olúwa wo ni? Ibo ló ti learn, ibo ló ti kẹ́kọ̀ọ́ pé nígbà tí wọ́n ń pariwo fún aláìsàn lọ́wọ́ pé kó lè jẹ́yàn, ibo ló ti kẹ́kọ̀ọ́ tiẹ̀ pé nínú owó tí ò tí ì pé, nínú ohun tí ò tí ì bọ́ sójú ẹ̀,
kí wọ́n máa ṣe kíni kí wọ́n fi máa dáná fún àwọn kan. Gbogbo bóyá ṣáàdé ń jọ sí tó ní kí Governor Ṣèyí Mákindé kó gbà ẹ́ kó ṣe gbà wá rí pé mi ò dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ́ gbogbo yẹn sọ you disgrace every one of us àti báyìí sọ̀rọ̀ gbogbo eléyìí táwọn èèyàn sọ yẹn mo ṣe ń bọ̀ ń bẹ̀ wá sọ̀rọ̀ ń bẹ̀ o àìdá ò lórúkọ méjì tó ń jẹ́ àìdá ló ṣe yẹn in fact you still need to learn bóyá ìgbà àkókò tó yẹ kó kẹ́kọ̀ọ́ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ló jáde ni ọ̀ bóyá àkókò tó yẹ kó ṣe kíni kó o dúró lábẹ́ NGO kan kó o kẹ́kọ̀ọ́ because I don't think you have learned anything under NGO kankan ó kàn bọ́ sí ni tọ́lọ́run dẹ́gbà fún ẹ but ohun tí ènìyàn ò mọ̀ dájú ohun tí ènìyàn ò kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ dájú a máa gbé ní ṣubú bóyá lo mọ̀ pé o nílò láti bẹ̀bẹ̀ fún àánú àti ìdáríjì ẹ̀ṣẹ̀ kí ìṣubú yẹn má bàa ní agbára gan because wọ́n gbé ọmọ wá bó ní problem ok kó o dẹ̀ gbìyànjú owó tí ń pé lọ nínú 8 million ẹgbàá 4 million 850,000 Agbala Gabriel ó wá ń wí kábàkábà ìwọ lọ́sẹ̀ mo ní irú kí leléyìí kí lẹ̀ ń ṣe yìí èkéde kan kìnìkan kò lè tó owó tí wọ́n ti pé ó dẹ̀ gbà ó wá gba owó ẹni tó ń kú lọ ó gba owó ẹni tó ń ṣàìsàn ó gba owó ẹni tó ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ àṣẹ̀dápọ̀ Olúwa jẹ́ kó wù pé ṣàánú mi ẹ wá ní kó fi ṣiṣẹ́ fún Olúwa káwọn kan lè jẹun. And I want to tell you something. Do you think what you are doing every Sunday is right? By cooking for people pé kí wọ́n lè jẹun. Definitely, let me say you are daft in that area. By cooking every Sunday for those. Tẹ́lómi ló ń jẹ ẹ̀ ń lé tó yẹ kó jẹ tó yẹ kẹ́lómi lọ struggle tẹ́pẹ́ ẹ̀ ń gba owó aláìsàn òfin ro oúnjẹ fún wọn. Now kí ló fẹ́ sọ fún mi tẹ́pẹ́ ìyàwó ẹ̀ àbọ̀mọ ẹ̀ àbí ẹbí ẹ̀ kan ni wọ́n gbé wá pé òkè o kí wọ́n ṣe. I'm saying this because gbogbo ohun tí a gbọ́ gbogbo ohun tí owó tún ń sọ̀rọ̀ owó ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ owó táyà ọgbà 100,000 naira yìí pé kán fi sanwó ilé 30,000 ojú rẹ̀ sì ni wọ́n ti fún àwọn ẹni ẹ̀ you are not serious at all. If I should tell you this I will tell you pé in that area o gbọ́n. Gbogbo àwọn tó wá jáde tí wọ́n ń sọ fún ẹ pé òkèèrè kan tó wá jáde ní Nàìjíríà ó yẹ kóun náà ní percentage tí ó yẹ kóun náà nígbà lówó tí ò tí ì pé percentage tí ìṣe pé ṣe lẹ yọ wípé ẹ yọ percentage tó pé ṣe ló yọ tó fi sóúnjẹ fáwọn èèyàn nígbà tí aláàárẹ̀ wá ṣé dídùn inú ẹni pé bí wọ́n ṣe sùn dáná definitely if you people can do that to that girl gbogbo àwọn tó sùn yẹn náà ní ọ̀pọ̀lọpọ̀ wọn lè ń ṣerú ẹ̀ fún táwọn fi lè kúrò lórí àkéte àìsàn because tí ènìyàn bá wà lórí àkéte àìsàn tí ẹ gbowó tẹ̀ ń gbowó tí ò tí ì pé lówó tó yẹ kí wọ́n gan máa pariwo time to time ẹ̀ ń gbowó oúnjẹ ẹ̀ ń gbowó kí lẹ̀ ń gbowó oúnjẹ fún nígbà tí 800,000 ti yọ kúrò nínú owó 700,000 ti yọ kúrò nínú owó ẹni tó ń ẹ̀ ń fi owó aláìsàn sanwó ilé ènìyàn ṣé òun gbìrò wípé káláìsàn kú ni àbí o believe pé kò lè yọ àbí o believe pé kò lè survive ẹ̀ pé eléyìí ò lè survive ẹ̀ jẹ́ ká kàn fi máa jẹ́wó lọ. Now listen, look at wọ́n gbé ọ̀rọ̀ ẹ lọ bá gbogbo àwọn bloggers ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ blogger tí ò ṣe NGO ló wá gba 6 million fún wọn blogger tí ò ṣe foundation NGO ló wá gba 6 million fún wọn of which I still believe pé wọ́n ṣe ń contribute wọ́n ṣe ń ṣe lọ gbogbo ẹ̀ ṣe ń lọ is a disgrace to your foundation disgrace to your church and disgrace to you personally called yourself a man of God. Kò sẹ́ni tí ò ní àbàwọ́n tiẹ̀ yìí kì í ṣe àbàwọ́n téèyàn fara ń yí tó ń jáde because if any pastor should come out any pastor tó bá jáde tó sọ pé ohun tó ṣe dáa definitely orí pastor yẹn ò pé bóyá ogun ti attack orí pastor yẹn then you are giving yourself problem. Gbogbo àwọn tó ń release owó fún ẹ tó ṣùgbọ́n ìfẹ́ ni wọ́n fún ẹ tí wọ́n bá dẹ̀ bá ẹ sọ tọrọ I tell you will have problem. It's better you leave NGO and face your church or you first leave your church and face your NGO because méjèèjì tó papọ̀ yìí I've never seen where ibi tí mo lè sọ mi ò rí ẹ níbi pé okay o you have been moving báwo mo ṣe lè put ẹ pé o ti ń pùlù ministry work síwájú díẹ̀ kélé tó wọlé eléyìí ló kàn dàbẹ́ ni pé kò believe pé bóyá pé I'm a man of God. I will tell you the truth eléyìí ló yẹ kó believe pé I'm a man of God. With what you are doing you don't put a sign of any man of God because ọmọbìnrin tí gbogbo yín attack wọ́n fojú olóore gúngi ta ló fojú olóore gúngi nígbà tí wọ́n ń bú Agbala Gabriel ìjọsí tí wọ́n ń sọ̀rọ̀ ìjọsí
gbogbo wa dákẹ́. Àgbàlá ti wá lọ rely lórí pé àwọn olólùfẹ́ mi nífẹ̀ẹ́ mi gan. Tó o bá mọ tí wọ́n ń pè ní ọ̀la ju gbogbo ènìyàn lọ. Tó o bá ti ṣe èní dáadáa, tó o bá jẹ lọ, ọ̀la ó máa lọ dúró dè ẹ́ lọ́la. Kò sí fans tó lè gbà ẹ́. Jẹ́ kí wọ́n bá ẹ sọ tọ̀rọ̀. Ṣé gbogbo àwọn èèyàn tó ń fẹ́ lówó tí wọ́n sọ pé Agbala kìnìkan, àwọn fúnra wọn gan ló máa go against ẹ tó bá ti ń pọ̀ jù, because you have never sit down and learn. O tún wá jáde o ṣe fídíò, o ní o ti ga, Agbala Gabriel ti ga nínú ìbàjẹ́, nínú àìdá, nígbà tí wọ́n fún yàn lówó. And kì í ṣe ọmọbìnrin yìí nìkan. The second person jáde, ó ní tactics telephone yẹn. The third person jáde, tactics telephone yẹn. The fourth person jáde, tactics telephone yẹn. The fifth person jáde, tactics telephone yẹn. Bíbélì tó gbé sọ́wọ́ tèmi àti ẹjọ́ gbé tí gbogbo wọn kà, ó ní lẹ́nu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta, ìkẹrin ìkarùn lọ́dọ̀ tiẹ̀ yẹn, you failed already. So all you need to do, apologize. Kó dẹ̀ stop gbogbo jọ́bọ̀jọ́bọ̀ yẹn. Tó o bá máa sọ pé o fẹ́ gba nínú owó tí wọ́n fún ẹ pé báyìí, àwọn kan jáde wọ́n ní kò ṣáà níṣẹ́ tó ń ṣe, òun náà ló ń gbà, péèjì ẹ̀ ló fi ń gbà, kíní kan ló fi ń gbà, péèjì ẹ̀ tó fi ń gbà ẹ̀ ṣe náà ń sọ fún èmi wípé ẹ ti di atọrọ jẹ nìyẹn. Péèjì ẹ̀ tó sọ fún ẹ ṣe náà ń sọ fún mi wípé nítorí àwọn yẹn ń sọ fún mi, péèjì ẹ̀ tó sọ pé ó ń fi péèjì ẹ̀ gbẹ̀ṣẹ́, péèjì ẹ̀ tó sọ fún mi pé iṣẹ́ ìránṣẹ́ ò pé, ìtọrọ jẹ ló pé. Táwọn èèyàn bá jáde ní sìn tó bá sọ pé ẹ ṣe bí péèjì ẹ̀ ló fi gbà fún fans àwọn Agbala Gabriel, lórí kí ni fans wo ló ní, lórí ta ló fi ní fans, lórí àwọn aláìsàn, lórí àwọn aláàárẹ̀, lórí àwọn tí nǹkan ń ṣe ló fi ní fans. So if anybody now come out and say àwọn fans ẹ̀ náà fún, kọ́ wá béèrè foundation, kí nìdí táwọn fans yẹn ti fi nífẹ̀ẹ́ tó fi jẹ́ fans ẹ̀ tí wọ́n fi ń dáwó yẹn fún. Àwọn tó kó yẹn mọ́ra yẹn tí wọ́n níṣòro yẹn ni àwọn yẹn pity, kì í ṣe Agbala ni wọ́n pity. Agbala is nobody lọ́dọ̀ àwọn fans ẹ̀, lọ́dọ̀ àwọn fans ẹ̀ tí wọ́n wà pókè o. Wọ́n ṣe àwọn fans tó dìde they don't know Agbala, wọn ò mọ Agbala, wọn ò mọ program wo ni Agbala ń ṣe tó jẹ́ ti àdúrà, program wo ni Agbala ń ṣe tó jẹ́ ti ọ̀rọ̀ ìmọ̀, program wo ni Agbala ń ṣe tó jẹ́ ti ntọ́lẹ̀ mú ní kókó ju program pé àwọn aláìsàn tí gbogbo àwọn fan yẹn tí wọ́n gbàgbọ́ nínú wọn, tí wọ́n káàánú wọn, tí wọ́n fi like Agbala. Agbala ò ní program kankan tí àwọn fans ẹ̀ lè fi máa dáwó fún, bí kò ṣe wípé wọn ò Agbala is out of this, Agbala is out of this, kí ni wọ́n ti ń pè, Agbala is out of, báwo mo ṣe fẹ́ put ẹ̀, Agbala is out of it pé lọ́dọ̀ àwọn fans ẹ̀, àwọn fans Agbala ò like Agbala, àwọn fans Agbala ò ṣe Agbala, àwọn fans Agbala ò nífẹ̀ẹ́ Agbala, àwọn fans Agbala ò kówó fún Agbala, àwọn fans Agbala nífẹ̀ẹ́ àwọn aláìsàn, àwọn aláàárẹ̀, àwọn tó kù díẹ̀ káàtó fún t'Agbala kó jọ ni àwọn fans nífẹ̀ẹ́ tí wọ́n fi ń kó fún Agbala. So ẹ yọ Agbala kó mbẹ̀, don't tell me Agbala has a fans anywhere. Tí wọ́n bá wá ń kó owó yẹn lẹ̀ tó wọ́n sọ pé Agbala Gabriel tó with confidence pé Agbala ti ga nínú ìranù, nínú ìwà rándanrandan, Agbala ti ga, Agbala ṣe wá ga yẹn kò ní wálẹ̀ láéláé. I will tell you pé if you continue doing this nonsense, pé wọ́n fi owó ẹni tó yẹ kó wà lórí ẹni tó yẹ kó dúró lórí ẹsẹ̀ kó má sí lórí àkìtà àìsàn fi dáná oúnjẹ fi ra táyà, ẹ̀ ń fi owó ẹni tó ń kú lọ ra táyà. Wọ́n lè gbéyàwó tiẹ̀ débì kan pé ó nílò àánú kẹ́ fowó ẹ̀ ra táyà, kẹ́ fowó ẹ̀ máa sanwó ilé fáwọn èèyàn, kẹ́ fowó ẹ̀ máa ṣe gbá fáwọn èèyàn. Ó ti lọ sí gbogbo péjì, wọn ò dáwó fún, ọ̀dọ̀ fans ọ̀dọ̀ Agbala ló wá tí wọ́n dáwó fún. Ta ni Agbala lọ́dọ̀ àwọn fans bí kò ń ṣe pé àwọn aláìsàn, àwọn tó kù díẹ̀ káàtó ni àwọn fans Agbala nífẹ̀ẹ́ sí kó tó di pé wọ́n ń kó f'Agbala. Ẹ jẹ́ kí gbogbo wọn kúrò nínú ayé Agbala ká wá wò bóyá wọ́n máa f'Agbala lówó. You are not saying a tún gbowó fún bàbá kan, a gba 4 million fún bàbá kan, ṣé wọ́n ló ní 4 million yẹn, bàbá tó gba 4 million yẹn fún, ṣé torí tiẹ̀ náà ṣe fún bàbá? Ìwọ má gbé ẹnikẹ́ni kó o dá dúró ká wá wo fans kan tó fẹ́ fún ẹ lówó. Àwọn ènìyàn tó jẹ́ number 1 tó yẹ kó o kọ́kọ́ ṣe o ò ṣe lórí ẹ, gbogbo wọn wá sùn kalẹ̀ sí. Kí ló fẹ́ sọ fún mi nísìnyí pé àwọn tó kù wọn fẹ́ dáwó fún ọ? Kí ni reason? Àwọn tí story wọn bá neat, ṣe bí ọ̀pọ̀ èèyàn ní gẹ́ẹ̀yẹn bá ń bẹ̀, àwọn tí story wọn bá wà touch ló máa ń gbé náà. It's not that gbogbo àwọn tó wà mẹ́ẹ̀ kò sí etí story ọ̀ bá ti touch àwọn èèyàn tí wọ́n náà rí pé kò genuine, story yẹn ò straight, ò ní ṣe náà, ó bá gbójú kúrò ńbẹ̀ ni. Tactics ni gbogbo kìíní. Ok, ó dẹ̀ wá dúró nínú ìrìn àjò tọmọbìnrin yẹn ń parọ́, ọmọbìnrin tẹ̀ ń parọ́, ọmọ tí gbogbo ẹ̀yin tẹ̀ ń parọ́ pé a fi fi ṣòro, ọmọ yín lè wà lójú ikú kán máa fowó ẹ̀rọ àmàlà fáwọn èèyàn jẹ, ọmọ yín lè wà lójú ikú kán máa fowó ẹ̀rà, even kó jẹ́ èèyàn tó wà nílé ẹ̀gàn, mi rò pé èèyàn lè kó sọ́wọ́ kọ́mọ yẹn wà lójú ikú kó sọ pé mọ́tò òun ní 40 òun fẹ́ fowó yẹn lọ tún ṣe, mi rò pé èèyàn lè wà lójú ikú lójú ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run kí nǹkan máa ṣe ọmọ ẹ̀ kó sọ wípé sílì já nínú ilé àbí pop bàjẹ́ àbí jẹnẹrétọ̀ bàjẹ́ àbí nǹkan kan bàjẹ́, òun wá fẹ́ lo owó yẹn. Ohun tí Agbala ń ṣe nìyẹn, tẹ́ ẹ̀ blame ẹ̀, tẹ́ ẹ̀ jẹ́ kó rí pé ìwà rádaràda ni wà tó yẹn. Àwa tá a jáde sọ̀rọ̀ yọ sí, I'm telling you now pé what you did is wrong. Go and return that money. Lọ fi owó yẹn bóyá bí tó máa ti wá kó dábàdà. O ò lè fowó aláìsàn ṣe owó oúnjẹ náà.
ok wọ́n ti jẹun ní Sunday ṣòro ti lọ kálọ́mọbìnrin yẹn ò tí ì kúrò ọmọ tó ń wá owó tó fẹ́ fi tára ẹ̀ fẹ́ fi yá lẹ́ni kó máa kó owó lẹ̀ kó fi ṣiṣẹ́ fọlọ́run wá analyze ẹ̀ fún mi ibi tí ṣiṣẹ́ fún Ọlọ́run ti jáde kúrò nínú ìrìn àjò yẹn tẹ̀ ń gbà bí gbà kí wọ́n sọ pé Ọlọ́run ló ń ṣiṣẹ́ fún torí mi ò mọjọ́ tó ń ṣe bẹ̀rẹ̀ o because I will tell you pé if that is how they are doing it they come and analyse it àti nínú Bíbélì bó ṣe jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí pé ẹni tó wà lórí àkéte àìsàn ni kí wọ́n máa waste owó tí wọ́n ń ṣàjọ fún láti fi máa ṣoúnjẹ fún àwọn ènìyàn go and get sense this man.